àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv máa yìí kò tiẹ̀. bá àwọn èèyàn lọ́kàn jẹ́ ó pààyàn lẹ́kún jù ní obìnrin ni ló jáláìsí àwọn òṣèré tíátà àwọn olórin kí ni kí wọ́n palẹ̀ mọ́ eré òní kan sá lórí àwọn àfi ní máa gbọ́ kúlọ̀tún lórí àwọn onítíátà gbogbo àgbáyé ni mọ Ghana mọ gbogbo ẹnu fẹ́ sọ̀rọ̀ lé lórí. ó yá bàbá. wọ́n máa gbàdúrà kí ẹkún dáwọ́ dúró nílé wọn àtolórí o àtòní tíátà o any entertainment. àtòníròyìn. àtòníròyìn ọ̀tọ̀. tiwa ló ń bọ̀. àwọn entertainer. wọ́n máa gbàdúrà kí ẹkún kọ́lọ́run dáwọ́ ẹkún dúró nínú ilé wọn. àdúrà nìkan máa gbà nìyẹn o. kí Ọlọ́run ṣe kíni ó ẹkún nílé wọn torí Ọlọ́run ṣe fi hàn wá ẹkún níbí ẹkún níbí. wọ́n máa jẹ́ ká àwọn gbajúmọ̀ àwọn èèyàn ńláńlá lẹ máa gbọ́ pé wọ́n lọ lọ́dún inú àwọn entertainment ní gbogbo àgbáyé ni o. kò sí Nàìjíríà nìkan. Nàìjíríà nìkan ìdí tí wọ́n máa fi gbàdúrà pé kí Ọlọ́run bá wọn dá ẹkún dúró. bàbá àdúrà tẹ wá sọ yìí ṣé wọ́n pe ìpàgọ́ àdúrà ni. ẹ̀yẹ́ lè bá ń lé ẹ. àbí bá kí mo tó lọ́ lẹ́gbẹ́. wọ́n lè ṣe kí ó ṣòro gbà ní. tí kò máa wà gbogbo ẹ̀yẹ́ tó bá gbà fún ẹ tẹ́ ẹ ní ẹgbẹ́ o lè tùgbà tó bá fẹ́ sùn. wọ́n kóra wọn jọ. tí ó wà tó gbàdúrà fúnra ẹ. bó ṣe rí nìyẹn tá a bá ríran fún wọn máa ń ṣépè fún wa ni ìran ilẹ̀ ń ṣe lẹ́yìn ìpè wọn ìgbà kan la ríran pé kí wọ́n gbàdúrà fún èèyàn mẹ́jọ tí wọ́n lọ bá pásítọ̀ Adébóyè pé wòlíì tẹ́lẹ̀ èṣù ń lò yẹn ìyẹn ní kàn kúnlẹ̀ ìgbà tó máa pẹ̀sẹ̀ kan mẹ́jọ yẹn pé ní 209. bàbá ẹ ti rí 25 náà rí. 25 náà ó pé ìgbà yẹn náà máa pè mí lẹ́jọ́ pè mí nọ́mbà 419 Jalingo ní chairman ni wọ́n gbà yẹn. Àjàlá Jalingo. Àjàlá Jalingo pé 419 ṣé àgùntàn ni wọ́n tó máa kú bẹ́ẹ̀ náà ó dẹ̀ pé 25 yẹn. ṣùgbọ́n ìtẹ̀ rí sà tọ́ba ti ń gbà ń kọ̀rọ̀ ẹ kọ́ máa gbàdúrà kọ́ máa tọrọ. bí wọ́n bá ṣe ní lẹ́gbẹ́lẹ́gbẹ́ wọn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn kan wà o tí àdúrà wọn ò ní gbà o. tí o sì. ẹ jẹ́ ìṣàlàyé fún yín. olórin àbò ní tíátà. àwọn tó ṣẹ́ṣẹ́ owó tákòókò wọn bá ti tó wọn lọ. nínú wọn. àbá àgbàdo àjù bẹ́ẹ̀ lọ. ọba àgbàdo àdó nínú wọn bó jẹ́ ọdún mẹ́wàá náà sọ pé kìkì wọn máa fi kàn tó bá ti pé yẹn kò sí solution nínú ẹ̀. àbáṣọ máa ń ṣe ni ṣó ṣe ṣe ṣá. wọ́n ṣẹ́ṣẹ́ owó wọ́n ṣẹ́ṣẹ́ òkìkí. àwọn tó bá ṣe yẹn tí má jẹ̀mú wọn tí wọ́n ti sọ fún wọn pé ọjọ́ báyìí náà máa lò. àwọn tó wọ inú ẹgbẹ́ sínú ẹgbẹ́ yẹn ló gbé wọn dìde tí wọ́n fi lókìkí má jẹ̀mú wọn bá ti pé wọ́n ń lọ àdúrà ọ̀rọ̀ bó ṣe nílẹ̀. àwọn olórin wa ń kọ́. gbogbo entertainment pátá ni. ìtún tíátà. nítorí tíátà nìkan gbogbo àwọn òṣèré pátá ni. so bó ṣe rí nìyẹn. so ìmọ̀ràn tẹ́ fẹ́ gbà wọ́n báyìí ni pé àdúrà náà nìkan lọ gbà. kò sí nǹkan tó ju àdúrà lọ. àwẹ̀ ńkọ́. gbogbo ẹ̀ wọ́n bá gbà á sí déédéé. tàbádẹ́ka wò ní ọdún yìí gbogbo àwọn tó jẹ́ gbóǹtarìgì olóṣèlú wọ́n sá lọ sí ẹgbẹ́ ADC láàrin Peter Obi pẹ̀lú Atiku àwọn méjì wọ́n step down fúnra wọn ní 2023 nísìnyí ṣé Peter Obi ló máa di president ló máa jáde fún president tí Atiku máa jẹ́ gbákejì àbí Atiku ní ta ló máa step down fún kan náà àwọn méjèèjì. ṣé gbogbo ẹgbẹ́ tó ń kó jọ APC ni o mo ti sọ tẹ́lẹ̀ pé PDP máa fọ́ ṣé gbogbo wọn pátá yìí títàkùtà Amẹ́ríkà tàbí tàkùtà Nàìjíríà bá mú wọn kò sí nǹkan tó ń pè lóṣèlú kò sí gbòó Nàìjíríà. nígbà kan rí ẹni
tí tá a bá fẹ́ gbara wálẹ̀ ẹni tó máa jẹ́ olórí orílẹ̀-èdè ó máa jẹ́ ọmọ ọ̀wọ̀. kò change. ìgbà wo gan-an ni. ó wà lọ́wọ́ Ọlọ́run mo sọ fún yín gbà yẹn kì í ṣe Tinubu ló yẹ kó wà lórí ìjókòó kò dẹ̀ sí lórí ìjókòó mo ló dúró ni tí mo sọ fún yín tí ò bá dúró tí ó yẹ kó lọ máa pàmẹ́lẹ̀ kó wá ràn wọ́n lọ́wọ́ nígbà tó yẹ kó bá mú sójà wa ń gbé lọ sí kọ́ńtì míì wọ́n á lọ ṣiṣẹ́ bẹ̀ the best award náà máa gbà wá mo sì ń repeat ẹ̀ pé ó dúró ni torí pé sẹ́ẹ̀tì tó ń sẹ́ẹ̀tì sílẹ̀ fún ẹni yẹn tó bá da president wọn ò jẹ́ kó ṣàṣeyọrí wọn á ṣépè fún gbẹ̀yìn ni lọ́lọ́run sọ pé ó yá dúró àkókò tiẹ̀ àdúrà náà wọ́n máa ṣe fún ẹ. so kò sẹ́ni tó máa bọ́ síbẹ̀ wọ́n máa yẹ̀yẹ́ ẹgbẹ̀yìn ni Ọlọ́run ti sọ. bí Tinubu náà kó mẹ̀mọ́ gbẹ́lò mi wà bí òtún ìdè wọ́n á yẹ̀yẹ́ ẹgbẹ̀yìn ni wọ́n pariwo Tinubu sí wọn ní nǹkan wọ́ọ̀sì bí ìjọba mi bọ́ síbẹ̀ bẹ́ẹ̀ lọ́run bá ti da sí tìyẹn á tún wá wọ́ọ̀sì ju Tinubu. àwọn ẹni Peter Obi ló máa ṣe àwọn obedient wọn ní Peter Obi ló lè ṣe. Atiku o Tinubu o Peter Obi o international rubber ni bàbá Ọlọ́run pè wọ́n. so wọn lè ṣe. báwo ló ti fẹ́ tún Nàìjíríà ṣe tóbi bá wọlé ó lè ní ta ló ń òjì owó ta ló fẹ́ probe ó lè ó mọ́lẹ̀ ẹjọ́ nǹkan sọ fún ẹ tó bá mú olè ẹni tó dóró olè tó bá rí olè á mú mọ́ra á bá tírèèni ẹ̀ wọ́n máa ń tírèèni ni àwọn tó ń bọ̀ ní PDP tó ń bọ̀ ní APC ṣe Tinubu máa tírèèni wọn ni tó olè kì í mọ́lẹ̀ olè máa tírèèni olè ni. ní ọdún yìí Tinubu bẹ̀rẹ̀ ìjọba Tinubu wọ́n bẹ̀rẹ̀ nípa gbígba owó orí ǹjẹ́ owó orí jẹ́ nǹkan tí ẹ rí pé ṣé ó máa dúró àbí kò ní pẹ́ lórí pé wọ́n káńsọ̀ ẹ̀ ṣé nǹkan tó máa láṣẹ ni. ọ̀rọ̀ owó orí ó máa affect ìjọba Tinubu torí wọ́n ṣe ń táàsì wọn àwọn èèyàn láwọn yẹn tó ń táàsì wọn tó ń sọ pé mẹ̀kúnnì ni èmi kò ní san táàsì gbogbo ọjà tó bá report owó orí tó ń gbà lówó wọn orí ọjà yẹn náà máa fi sí àwọn èèbò gbogbo páàtì tó bá ń kó wá páàtì mọ́tò páàtì building materials orí gbogbo nǹkan tó ń ṣe yẹn ni wọ́n ti máa yọ nǹkan máa bẹ̀ sí wọn ni. àmọ̀ràn owó la fẹ́ gba ìjọba Tinubu lórí ọ̀rọ̀ owó orí yìí. tí ó bá fẹ́ ṣe ọ̀rọ̀ owó orí Nàìjíríà ọ̀sẹ̀tù kò sí iléeṣẹ́ àtọ́jọ́ tó ti wà bá àgbọ̀ kó lọ sí ilé mímí tẹ́ 5-6 kò sí ìnira ni ìtòrí orí mẹ̀kúnnù máa gbélé ta ló ń pọ̀ tọ́jà wa kì í ṣe olówó ni wọn lọ fẹ́ yọ táàfù lọ olówó kì í fèèlì tí mo sọ fún yìí lọ́wọ́ bá náwó síbì kan tó bá ní kó òun ní géènì bẹ́ẹ̀ kò ní náwó síbẹ̀ o tálẹ́kà ló ṣe ẹ̀ náwó lásán o tẹ́bá lólógbó náwó síbì kan bó ti gbá Dangote tó ń dé ní ìtòwó fún Nàìjíríà ẹtú rí àwọn contract nǹkan tó ń fún gbà yẹn tó náà túbọ̀ ṣe tó ń bá ti rìfánárì ẹ̀ tó ń wà kú fowó fún olóòkè náwó síbẹ̀ wọ́n bá ti ń táàsì wọn ọjà tó ń kó wá ni wọ́n máa ṣe kí ni àwọn tó dá company sílẹ̀ nígbà tó bá táàsì wọn kì í ṣe orí ọjà ni so bó ṣe rí nìyẹn kò sí iléeṣẹ́ tó ń dá sílẹ̀ àwọn tó ń dà lólu yìí àwọn náà tí wọn kì í ṣe ìnáwó wọn gbé ọmọ tó pọ̀ ni wọn ò níṣẹ́ mélòó iléeṣẹ́ tó rí ọ̀hún ta iléeṣẹ́ ni àwọn ẹ̀hún iléeṣẹ́ tó ti kó bá wọn wọlé lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ẹ̀ ní tẹ́ ẹ̀ gbúrú ẹ̀ mọ́ mo fẹ́ ra Martino níjẹta tí n bá mọ̀ gan mi tẹ̀ ní mú mo ní kó gbé fún mi ò kí ní wọ́n dẹ́ náírà.